Olúlámídé Ṣínà ààrẹ olórin ọba arówóre yẹn àpèdè tọgbọ́n tó yé àwọn onílàákàyè ló ń gbórin wa ìmọ̀ ìjìnlẹ̀ gbogbo ọmọ oníṣàkà alẹ́ àfọ̀sán ìjagun ọba ó yá lé ọdún ọlọ́gbọ́n ọ̀rọ̀ àwọn yóò máa ń lò ó ti wá pàtẹ́ ètò ìgbàgbọ́lé àjọpọ̀ ó ti wá pàtẹ́ ètò ìgbàgbọ́lé òru. ìròyìn bọ́lọ́ dá tàbí kòtò báyìí o. ìdí tí mo jí èsì náà mo bá rí ní orí mi àjò. ẹ jẹ́ ká lọ ó dàbí ìwé mi tẹ̀lé ẹ jẹ́ ká lọ sí ilé èsì náà mo bá rí ní ó dàbí ìwé mi lálàájú akutuku máa wúwo níbi ayẹyẹ ọdún ìṣàgáde ọdún 2025 nígbà tí gbogbo ọmọ ìlú ìṣàgá ní tilé kókó lẹ́yìn odi lábẹ́ ọba wa kábíyèsí aláyélúwà ọba Joseph Ọládélé Olúsọjí Tẹ̀là arápápá tìrákejì oníṣàgá ti ìlú ìṣàgá bẹ̀rẹ̀ láti ọjọ́rú Wednesday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá títí dé ọjọ́ àìkú Sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí bí àwọn àlàkalẹ̀ ètò ayẹyẹ ọ̀hún yóò ṣe máa lọ nìwọ̀nyí o ọjọ́ kìíní ọjọ́rú Wednesday ìpàdé ẹbí pátápátá àyẹ̀wò àìsàn àti ìtọ́jú lọ́fẹ̀ẹ́ ní ààfin Oníṣàgá bẹ̀rẹ̀ láti aago 7 òwúrọ̀ sí 4 ìrọ̀lẹ́ ìwọ́de àti polongo láti ọwọ́ àwọn ọ̀dọ́ ìyẹn youth rally and awareness walk ní déédé agogo 6 òwúrọ̀ ìdíje eré ìdárayá table tennis àti ayò ọlọ́pọ́ ìyẹn láàrin aago 12 sí 4 ìrọ̀lẹ́ tó bá wá di ọjọ́ kejì ìyẹn ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n December 26 ìlú gbẹ̀dú àti yíyan ọ̀pá ìbọn mọ́kànlélógún bẹ̀rẹ̀ ní déédé agogo 5 ààbọ̀ òwúrọ̀ nígbà tí bíbọ odò kòsá àti ijó egúngún yóò tẹ̀lé tó bá wá di agogo 2 ọ̀sán la máa lọ kírun jímọ̀ ní Ìṣàgá orílẹ̀ Central Mosque eré ìdárayá ayò ọlọ́pọ́ àti júdò títa láàrin aago 12 sí 4 ìrọ̀lẹ́ ní gbàgede ààfin Oníṣàgá tó bá wá di aago 11 alẹ́ títí mọ́jú kẹrẹlẹ ní ẹ̀fẹ̀ àti jíjẹ ègbò ìyẹn oúnjẹ ìbílẹ̀ wa yóò máa gbòde kan o ọjọ́ sátidé ọjọ́ 17 la ó máa fi àwọn olóyè tuntun jẹ ní ààfin Oníṣàgá ní déédéé agogo 10 òwúrọ̀. ẹ ti gbàgbé gbogbo tẹ́tà bá máa jẹ́ àti kọ́là tọrún kó lè ta séjọ́ ọmọ mi. ẹni aláàní kékeré ó ti wà lákọsílẹ̀ mi ẹni alálọ́sán àbọ̀dálẹ̀ àkùtì kọ́ ẹni máa gbádùn máyé ògùn kọ́là omi ṣe àwọn oníṣègùn gan bó bá bọ̀rọ̀ ọ̀la dọ̀dọ̀ wọn wá ní ó kọ́kọ́ borí tóró orí làwùrẹ́ ẹni igi tí mo jí Ṣínà mo bá rí mi mú orí mi àjèjì kó dákun gbé mi débi rẹ̀. ààrẹ olùlà kan ní ṣẹ̀ṣà nǹkan kan bá mi lọ bí nǹkan bá wẹ̀ dá ló jẹ́ kó bá wọn ẹlẹ́dà ẹni tàbá ń sáré ẹ̀ lásán ààrẹ òmùlẹ̀ mú fò ní bàgbádìí yẹ̀gàn àkànní Ṣínà nígbà.